ká bàbá wa ìmọ̀nà oko wọ́n sì pa mọ́ bẹ̀. Nígbà tí wọ́n pa mọ́ bẹ̀ wọ́n wá pè sí àlàfo igi kòkó àti obì wọ́n kó pàǹtí lé lórí mọ́ bẹ̀. Bẹ́ẹ̀ nìkan kan kò kúkú rá wọn nígbà bá jẹrajẹra yóò jẹrà mọ́ bẹ̀ náà ni wọ́n bá dẹ̀ wá nílé wọn ò sì mẹ́nì kankan dání lọ́jọ́ náà lọ báwọn máa ṣe máa ń tẹ̀lé wọn lọ tó wọn dá lọ ni. Wọ́n wá pa bàbá wa yìí bàbá wa yìí wá dà ó gbéra lọ sí àgọ́ ọlọ́pàá. Àkúdàáyà wà kò sí tàbí ṣùgbọ́n àkúdàáyà wà o. Gẹ́gẹ́ mo ṣe sọ lẹ́ẹ̀kan pé orúkọ mi ni Everlasting Akeem ọmọ Oyèlékè. Mo jẹ́ ọmọ bíbí ìlú Ìbàdàn. Ilé bàbá mi wà ní ilé ọlọ́dẹ N4/399 Yemẹtu Kànbí Ìbàdàn. Ọmọ Ìbàdàn tí ó bá sì lóko ọmọ àlè Ìbàdàn ni. Bàbá mi náà nídìílé wa alóko. Oko wa à ń pè bàbá wa ní Ọlọ́sùn ní ọ̀nà Mọ́níyà. Tá a bá ti kúrò ní IITA tá à ń gòkè yẹn lọ à ń pè ibìkan ní Akíngbilé yìí láti yà lọ́wọ́ àlàáfíà tá a bá kó Ìbàdàn tá à ń lọ ọ̀nà Ọ̀yọ́. Tá a bá ti wá yà á máa lọ ọ̀nà yẹn á kọ̀ọ̀kan Balógun á kan Ọlọ́sùn onílù ló sì kẹta Balógun wà láàrin. Èyí tí mo fi sọ pé àkúdàáyà wà gangan ní Ọlọ́sùn gangan nídìílé mi nírú ẹ̀ ti ṣẹlẹ̀ léyìí tí tó jẹ́ pé mo witness mo fojú rí. Bàbá wa yìí baálé ni wọ́n jẹ́ fún àbá wa lọ́lọ́sùn ńgbà náà lọ́hùn. Wọ́n wá jẹ́ àgbà bàbá tó jẹ́ pé wọ́n ní oko wọ́n mú oko yẹn ní Ẹ̀gàngbó. Wọ́n máa ń ti àti Ọlọ́sùn lọ sí Ẹ̀gàngbó bẹ́ẹ̀ wọ́n ti mú oko yẹn. Èrè oko yẹn sì máa ń yọ dáadáa. Àwọn kan ni wọ́n wá pàmọ̀ pọ̀ àwọn méjì wọn ò nífẹ̀ẹ́ bàbá wa yìí. Ó wá di ọjọ́ kan nígbà tí èrè oko tó pé tán yányán tó di pé yóò wúlò ní jíjẹ. Wọ́n wá lọ ká bàbá wa ìmọ̀nà oko wọ́n sì pa mọ́ bẹ̀. Nígbà tí wọ́n pa mọ́ bẹ̀ wọ́n wá pè sí àlàfo igi kòkó àti obì wọ́n kó pàǹtí lé lórí mọ́ bẹ̀. Bẹ́ẹ̀ nìkan kan kò kúkú rá wọn nígbà bá jẹrajẹra yóò jẹrà mọ́ bẹ̀ náà ni wọ́n bá dẹ̀ wá nílé wọn ò sì mẹ́nì kankan dání lọ́jọ́ náà lọ báwọn máa ṣe máa ń tẹ̀lé wọn lọ tó wọn dá lọ ni. Wọ́n wá pa bàbá wa yìí bàbá wa yìí wá dà ó gbéra lọ sí àgọ́ ọlọ́pàá olóyìnbó ń pè ní police station. Nígbà tí wọ́n débẹ̀ wọ́n wá sọ pé àwọn èèyàn méjì báyìí wọ́n dákọ wọn. Wọ́n ní wọ́n ti pa ẹni báyìí sóko bí báyìí lẹ́gàngbó. Wọ́n gbé sí abẹ́ igi kòkó tí obì wà lẹ́gbẹ̀ẹ́ wọ́n kó pàǹtí mọ́ lé lórí mọ́lẹ̀. Làwọn nìkan wá rìpọ́ọ̀tù fún yín. Ọlọ́pàá wa ní bàbá ẹ dúró ẹ mú adébẹ̀ àbí kò burú. Nígbà ọlọ́pàá yìí ṣe tán wọ́n tẹ̀lé bàbá. Nígbà tí wọ́n fẹ́ débi igi obì yẹn bàbá wa ní ẹ wo igi obì tó wà lọ́ọ̀kan tí kòkó wà lẹ́gbẹ̀ẹ́ pàǹtí tí wọ́n kó jọun ẹ lọ wá bẹ́ẹ̀ òkú ẹni tí wọ́n pa lọ́wọ́ à ń bẹ̀. Àwọn ọlọ́pàá sún síwájú igi obì yẹn ó tó bí ẹsẹ̀ bàtà a lè sọ pé bíi ká pè ní bíi 50 meters síbi igi obì yẹn bàbá ń dúró tí tó fi nàka. Ṣẹ́nu pé ẹni tí ó bá ti papòdà agbára rẹ̀ ti dọ́bù ju ẹni tó wà láyé lọ. Àwọn ọlọ́pàá gbọ́rọ̀ ẹnu bàbá yìí wọ́n move straight wọn ò bójú ẹ̀yìn wọ́n sì lọ bí kí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní kó pàǹtí yẹn lóòótọ́. Gbà wọ́n kó pàǹtí yìí wọ́n fojú rí bàbá yìí wọ́n ní ẹni tó wá rìpọ́ọ̀tù ní police station rèé tó dákọ̀ àwọn ẹni bẹ́ẹ̀ ní báyìí.
ẹ̀yìn tí wọ́n bójú wò wọn ò rí bàbá wọn. Àwọn ọlọ́pàá wá dúró, wọ́n wá lọ àrẹ́sì àwọn méjì tí wọ́n sọ yẹn, wọ́n padà yẹgi fún wọn ni o. Ọ̀rọ̀ yẹn di case, wọ́n sì padà yẹgi fún àwọn méjèèjì. Ní tí mo fẹ́ fàyọ ń bẹ̀ ni pé bàbá ìwà dà, wọ́n wá sẹ́kọ̀ọ́. Ìgbà yẹn ni èmi ń gbé nọ́mbà 9 Abẹ́òkúta street ní Pangrove. After àṣìpé olú làgbà wọ Abẹ́òkúta yẹn. Abẹ́òkúta street wà láàrin between Ìbíyẹmí tabagba àṣìpé olú wọlé àti Akínsànyà. Nọ́mbà 9 Abẹ́òkúta street. Ibẹ̀ ni mi àti bàbá mi ń gbé ńgbà náà lọ. Bàbá mi nígbà yẹn traveller ni wọ́n jẹ́, wọ́n máa ń lọ káàkiri látèkó lọlẹ̀ Haúsá, ilẹ̀ Yíbò kankan. Wọ́n á lọ ta ọjà fún wọn, wọ́n wà ní. Mo wá wà ní nírọ̀lẹ́ ọjọ́ kan, mo wà ní pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi lójú títì ń bẹ̀. Nígbà náà wọn àti dọ̀dà síbẹ̀, but drainage ti wà. Èmi àtàwọn ọ̀rẹ́ mi àwa ń ṣeré nínú yẹ̀pẹ̀, à ń ṣeré, à ń bára wa ṣeré. Bẹ́ẹ̀ ni bàbá wa baálé yẹn yọ látòkè, yẹn bá ń bọ̀. Wọ́n máa dọ́dọ̀ mi, wọ́n ní Akeem ńlẹ́ o, ní ẹ̀ka àbọ̀sà bá dọ̀bálẹ̀ fún un. Wọ́n ní bàbá rẹ̀ ń kọ́, wọ́n ní bàbá mi ò sí nílé, wọ́n ti travel. Ní bàbá rẹ̀ ti travel ni. Ọ̀dà ṣe bó mọ̀ mi, mo ní mo mọ̀ yín, bàbá lẹ jẹ́ fún mi, bàbá mi lẹ ṣe. Ọ̀dà ẹ̀yin sì ní baálé abá wa, ọ̀ka ilẹ̀ ọmọ mi. Ọ̀dà sọ fún bàbá rẹ̀ pé mo wálé o, pé mo ní kí wọ́n á kí ni o, kó ṣàlàyé fún bàbá rẹ̀ pé mo wálé. Mo ní kò burú, àmì jìṣẹ́. Bẹ́ẹ̀ ni wọ́n tọ̀ sí sálẹ̀, wọ́n ṣe lọ ní bàbá tó ń ṣeré wa. Lẹ́yìn ọ̀rẹ́yìn, nígbà bàbá mi dé, mo kálà yìí mo sọ fún bàbá mi. Kò wá sí ní àjò tí bàbá mi lè rìn nígbà náà lọ́hùn. Wọ́n máa ń lọ sí oko wa lẹ́ẹ̀kọ̀ọ̀kan lọ́lọ́sùn village ńgbà yẹn, torí ìyá tó bí wọn sùn wà láì. Ìgbà yẹn nígbà wa lọ sí ọlọ́sùn village, táwọn débẹ̀ ni wọ́n sọ fún wọn pé baálé àbámọ̀ papòdà. Wọ́n wá ya bá mi lé, bá mi ní. Wọ́n wá dọ̀ mí lẹ́kọ̀ọ́, wọn ò bá mi ń lé. Ọmọ mi ní ń bà, ọmọ mi ló wá jíṣẹ́ pé wọ́n sọ pé àwọn àmì délé o. Wọ́n wá bèèrè pé ṣé wọ́n ní wọ́n padà wá. Wọ́n ní wọn kò sọ bẹ́ẹ̀ fáwọn pé bàbá sọ pé wọ́n padà wá. Ní tó sojú tèmi nù, wọ́n mọ bàbá yìí kó tó di pé nǹkan yẹn ṣẹlẹ̀ sí wọn, kan tó dà padà wà lẹ́kọ̀ọ́. Àkúdàáyà ń bẹ o. Táwọn kan bá ń sọ fún yín pé kò sákúdàáyà, irọ́ wọn ń pa á fún yín o. Àkúdàáyà wà tó dájú. Ọ̀rọ̀ náà jù bá nà lọ. Ẹ ṣé gan bàbá wa. Lórí àwọn tí ẹ kà lẹ̀, kí wá ní ìgbàgbọ́ yín lórí ẹsẹ̀ Bíbélì kan tó sọ yìí pé àti fi fún èèyàn láti kú ní ẹ̀ẹ̀kan ṣoṣo péré. Tí èèyàn bá ti kú lẹ́ẹ̀kan, ìdájọ́ ló tún kù. Èèyàn ò lè kú lẹ́ẹ̀mejì ní tí ẹsẹ̀ Bíbélì ń gbìyànjú láti sọ. Bẹ́ẹ̀ náà ni Àlùkùránì náà ò gbàgbọ́ pé èèyàn lè kú lẹ́ẹ̀mejì. Náà àkúdàáyà gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ọ̀rọ̀ bàbá tẹ́ sọ kalẹ̀ nísìnyí. Ó kú, ó dà. Tó bá tún di yá, tó bá tún pẹ́pẹ́pẹ́pẹ́, tó bá tún á tún kú, wọ́n á tún tún sí. Sísìn yẹn ó di ẹ̀ẹ̀mejì nìyẹn. Kí ni ẹ lè sọ lórí ọ̀rọ̀ yẹn? Àkúdàáyà tákúdàáyà bá ti kú lẹ́ẹ̀kan, ṣé ń gbọ́ mi? Àkúdàáyà èkú lẹ́ẹ̀mejì o. Ẹ gbọ́ mi tó? Kò kú lẹ́ẹ̀mejì o. Kò síbi tẹ́ ẹ ti lè lọ tẹ́ ẹ ti gbọ́ pé àkúdàáyà kú lẹ́ẹ̀mejì. Àkọ́kọ́ tó ti kú tí ó bá tí fùfíìlì tó yẹ kó fùfíìlì láyé, a lè fún ní gírèsì kó ṣe kíni, kó dà kó lọ ṣe tó bá ti ṣe tí ó ṣe tán, yóò rẹ́sì níbi tó wà ní. Kì í ṣe pé yóò kú lẹ́ẹ̀mejì. Ẹ jẹ́ ń fún yín lápẹẹrẹ tẹ́ mọ̀ pé òun kú lẹ́ẹ̀mejì. Ẹ rí i pé àkúdàáyà gbogbo wa la ti gbọ́ rí
tí wọ́n ní ẹnìkan kú ó lọ ibì kan ńgbọ̀ dà sọ́hùn ó fẹ́ yàwó ó bímọ ọkàn ọmọ wálé ńgbọ̀ kó wọn wálé ó kó yàwó àtọmọ wálé ó gbé mọ́tò wá ó nílé àwọn ọ̀nà lọ́ọ̀kan ń bò ń fẹ́ràn rẹ̀ ẹ̀wọ̀n kan bí òòrí mọ́ títí ìpadà àṣẹlẹ̀ sákúdà ìyanu yóò tún lọ bò bẹ́ẹ̀ ó ti lọ máa sáyé tí táìmù tí ó lò ó fi pé yóò fi wá máa rẹ́sì òkè ní ńgbọ̀ bá ti di bó ṣẹ́ rẹ̀ tó yẹ kó ṣe. ṣé ó pọ́sibù kí èèyàn kó fẹ́ àkúdàáyà ó ṣeé ṣe bẹ́ẹ̀. ó ṣeé ṣe tí mo fi ló ṣeé ṣe rè ní the same place tí mo ní mò ń gbé lẹ́kọ̀ọ́ ni mo ti gbọ́ mo forúkọ bọ àwọn ẹni yẹn lásìkò tó máa wo kinní mi tí wọ́n bá sì wà láyé wọ́n mọ̀ pé ọmọdé ọjọ́ yìí àṣẹ tó kì í parẹ́. bàbá yẹn àáfàá ni ọ̀rẹ́ bàbá mi ni wọ́n jẹ́ tí bàbá mi bá sì wà láyé tó bá wò mí lórí kinní nìyí tó lè fojú bíwè láti kékeré mi ló mọ̀ pé ìtàn mi lọ́mọ yìí ń sọ yìí. inú tèmi gbọ́ nípa bàbá yẹn àgbà àáfàá ni wọ́n kódà wọ́n lọ sí hajj ìyàwó tí wọ́n fẹ́ tó ní akọ́ fẹ́ lọ́mọge tẹ́lẹ̀ ẹ gbọ́ mi yé ìyàwó yẹn wá lọ fẹ́ ọkùnrin mi ẹni tó wá fẹ́ òun kò mọ̀ pákúdà àyà ni kò mọ̀ pókù ni so at the end of the day ńgbà àṣírí wá tú tó kú padà lọ bí ìyá ń ṣe fáìn tó bó ṣe dáa tó bá táwọn àsìkò kan àwọ̀ rẹ̀ ọmọ ti pẹpẹ ni bí ara ìjò kì í ṣe pé bóyá a fi ń tàṣírí ṣùgbọ́n a fi ń jẹ́ káwọn èèyàn dọ́ òdodo mọ̀ ló fi jẹ́ pé téèyàn bá bí ọmọ kọ́kọ́ sàn ọmọ rẹ̀ lórí gbogbo tọmọbìnrin bá dìde tọkàn rọkùnrin kan tí ọmọdúnmọ tí kàn náwó fún kọ́ gbogbo àwọn àbàmì tá à ń wò yìí tá à ń sọ̀rọ̀ wọn ń pa rẹ̀ àwọn ti parí iṣẹ́ tiwọn gbogbo ohun tó kù tí wọ́n máa ná authentic money wọ́n máa ná lówó báǹkì fi máa ń joro èyí ṣe pé báyà wọ́n wọ̀ nínú ilé ìwọ tó yẹ kó o kó wíwá mi lè rọ́ o ibi tí ó ju kìnìún ní wọ́n kàn rí pọ́kàn joro ń bẹ̀. yẹn sọ pé owó afẹ́fẹ́ ni wọ́n ń ná so ìdí nìyẹn àkúdàáyà wa o àkúdàáyà wa o bóyá rí pé gbogbo àwọn tí wọ́n máa ń lọ sí club tí wọ́n máa ń lọ club night ọ̀pọ̀lọpọ̀ ojú wọn ń rí ìmíì wọn ó gbé lọ tí ó jòbìn wọn ó gbé lọ inú ilé ni ó rò pé òun wà tí ò ní mọ̀ pé orí sàárè ni nígbà bá sùn tán nígbà tí ó bá jí láàárọ̀ ó lè jẹ́ orí sàárè ni ó ti rẹ̀ jọba méré ó ń ṣẹlẹ̀ kì í ṣe pé bóyá àwọn fíìmù tẹ̀ ń wò kì í ṣe pé bóyá èyí tó ti ṣẹlẹ̀ ní kì í ṣe pé bóyá àhesọkọ̀ tó ti ṣẹlẹ̀ ní tó ló fi dáa kọ́ jẹ́ pé gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó sọ nù ìwé mọ́ ó ní tọ́ ọmọ rẹ tó nu both Bible and Al-Quran ó ní tọ́ ọmọ rẹ kó lè fún ọ nísìnyí gbogbo ohun tí ń dẹ́kọ̀ ní wúrà téèyàn bá ti tọ́ ọmọ rẹ kọ́ mọ́ lọ́kànjúà kó wà contented lórí oore tọ́lọ̀ ń bá ṣe fún àti tọ́lọ̀ ń bá mú wá fún lásìkò ọmọ wọn ò rí ilé ayé wá yóò gbádùn ara rẹ̀ àwọn òbí ẹ̀ ló sì gbádùn ẹ̀ orílẹ̀-èdè náà ó sì gbádùn ẹ̀ gbogbo ọmọ tẹ́ rí tí ọ̀pọ̀lọpọ̀ ń ya nǹkan sìn ọ̀rọ̀ ẹnu lásán ó ń chẹ́ǹjì ọmọ látàbúrú sí dáadáa ṣùgbọ́n gbà àwọn ọ̀rẹ́ ni tí ó sì wọ́n ń sì tí pé tẹ́ ọ bá gbà báyìí ìsọ́ọ̀tì ẹ̀ rí tọ́ ọ bá tọ̀ lọ́nà àìdá báyìí ibi tí ó yọrí sí nì tọ́ ọ bá tọ̀ lọ́nà dáadáa báyìí bó ti wulẹ̀ ọ̀pẹ́ tó ibi tí ó yọrí sí nì ọmọ wọn gbẹ́kọ̀ọ́ tó bá gbọ́ tó gbà tó mú un lò ó ní ọ̀padà ṣàǹfààní fún kó tó di pé ó ṣàǹfààní fẹ́ẹ́ tó sọ fún tó ti ṣàǹfààní fún tó ti bí nǹkan dáadáa kó tó wá mọ́ ṣẹ̀ṣẹ̀ máa ṣàǹfààní fẹ́ẹ́. nítorí ẹ̀ńtẹ́ ń gbìyànjú láti sọ fún wa sí ni pé tí èèyàn bá tọ́ wọn dáadáa kò ní rí àkúdàáyà fẹ́ lọ́kọ àbí láti fẹ́ ní ìyàwó. bó ti jẹ́ gan-an torí pé kí ni tọmọ gidi ọba fẹ́ ọmọ tó bá jẹ́ ọmọ gidi tó fẹ́ fọmọ léèrè gidi ẹni ọmọ tí ọba fẹ́ yàwó tàbí tí ó lọ́kọ ẹ má ṣe é ṣe pé
tí n bá ti kí n ṣàkọ́kọ́ bọ́ ọ̀sùn kọ́ n tó ṣe tí ó sùn ọ ni tó o bá jẹ́wọ́ ọkùnrin lọ bá kọ́kọ́ ń fẹ́ yàwó òun fi ọmọbìnrin lọ lé wọn mọ ìyá rẹ̀ àti bàbá rẹ̀ mọ ibi tí wọ́n ń gbé fi mú fínlẹ̀ ládùúgbò mọ bí ṣe ń lọ tọ́ka mọ irú àrùn tí wọ́n ń ṣe yóò main bọ́ọ̀lù alárinà tó ní kankan o lè káàkiri pẹ́pẹ́ àwọn information tó fẹ́ dìmú ó rí dìmú lódodo kó tó mọ ibi tó ń kẹsẹ̀ lọ ó sì jẹ́wọ́ obìnrin náà ni tó o bá ń fẹ́ ọkùnrin tọkùnrin sọ pé kó o máa pàdé ìhun lóòótẹ́ tó ti ń bọ́ ọ sùn tó o mọ̀ yẹ́ tó o mọ̀ bàbá ẹ̀ tó o mọ̀ relative ẹ̀ kankan tó o mọ̀ ẹbí ẹ̀ kankan ó lè jádágún odò ní téèyàn padà ṣe ó lè ti bẹ̀ fẹ́ àkúdàáyà ó lè ti bẹ̀ fẹ́ òkú ó lè ti bẹ̀ fẹ́ ẹranko inú igbó kò sí tí ò lè ṣẹlẹ̀. ẹ ṣe gan bàbá wa gbogbo rẹ́rẹ́ àlàyé tí ẹ ti fún wa lórí àkúdàáyà ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ ẹ̀yin tí ẹ̀ ń wò wá lórí móhùnmáwòrán ìkànnì Mofis World Online Television kí oníkálukú náà kí á gbọ́ ilé ìka fi ṣe àìgbọ́gbọ́n bàbá fẹ́ fẹ́yàwó ká mọ ilé wọn dáadáa ká mọ ẹbí wọn bàbá fẹ́ fẹ́ ọkọ ká mọ ilé wọn dáadáa ká mọ ẹbí wọn má yẹ pé àkúdàáyà ni a máa gbé wọlé gẹ́gẹ́ bí ìyàwó wọn ní àkúdàáyà ó ń bẹ ó bẹ̀ rí gẹ́gẹ́ bí a ṣe mọ̀ tí wọ́n dẹ̀ fi ṣe fún wa lẹ́ẹ̀kan ṣe bá wa dárúkọ ní fún àwọn tó wù wá lójú móhùnmáwòrán. ẹ ṣe mi púpọ̀ olóòtú orúkọ mi ní Everlasting Akeem ọmọ Oyèlékè.